ọmọ Ọ̀pátọ́lá ti lé lọ́dún nílùú ọ̀dẹ òmu SK Babs happy birthday. Oya ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, bó ṣe dùn pọ̀ lọ́jọ́ ìbí o, títí ayé ni yóò máa dùn. Lọ́lá nàbí Muhammad. Bẹ́ẹ̀ni mọ̀nfàkàrà ṣàkàrà ẹni tó bá mọ̀núrò yóò mọ̀ pẹ́ẹ́dù the celebrant Mr Zikirullah Ọ̀pátọ́lá Babátúndé Àtàndá SK Babs ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá nítorí pé ó ṣẹ̀mí wọn kù dọjọ́ ìní ọgbọ̀njọ́ oṣù kẹjọ 30th August tí í ṣe ọjọ́ ìbí wọn àwa náà ń bá ọlọ́jọ́ ìbí dúpẹ́ o hamdan wa shukran lillah àràpápá báyìí là bẹ́tu ibi gìjàgìjà ńlá bẹ́kùn òjòjò ní so kó má lè nájà kòkòkò làrọ̀ tá a lè ìgbà ọdún tọ́lọ́jọ́ ìbí tòní bá lò lókè èèpẹ̀ ọdún kan ló máa jẹ́ o àmínà ọmọ Ọ̀pátọ́lá o ó yá ẹ máa gbọ́ mi sà torí mo ti ṣe tán mo fẹ́ kì í délédélé ẹ̀yin lọ sọ arókì tí àròbá bá sọ ègbè bá balẹ̀ kẹ̀ olóòjé nìyí ẹ̀yin lọ́mọ òjé ńpetu ọmọ àrọ́tíwẹ̀ bí òjò ọmọ apàjá fún ọláwọ̀ jẹ ẹ̀làmókò ń gbọ́dọ̀ jẹ́yẹ̀ gà ẹ̀yin lọ́mọ òṣónú ilé ògbà àlọ́ ń òkúkú ní sàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn mi ọmọ búnibúni abèébú wọ̀ntìwọ̀ntì ọmọ rínirínni abẹ̀rín pọ̀yẹ̀kẹ̀pọ̀yẹ̀kẹ̀ ọmọ ṣàkìtì wọ́n òjé kì í jẹ̀gà òjé kì í jòrófó ẹ̀bá múrò rẹ̀ bọ̀ oko kún dalú ọmọ ẹ̀yìn tó pọ́n rẹ̀gẹ̀dẹ̀ ọmọdé òmùníyìn ọmọ àléèbọ̀ ọ̀tá ọmọ adúrógbẹ̀ngbẹ̀ níwájú ogun ọmọ akọ̀mágbọ́tèké ọmọ adúrógbẹ̀ngbẹ̀ nídìí òdodo ẹ̀yin lọ́mọ àràbà ìlú ti ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù omi ńlá ti tẹ̀rí ìkínlẹ̀lẹ̀ Mr Ọ̀pátọ́lá Zikirullah Babátúndé Àtàndá SK Babs happy birthday long life and prosperity your close friend ọ̀rẹ́ bí ọmọ ìyá Mr Abdulrazak Abdulwase aka Waska ló ń kí yín o. Bó ṣe dùn pọ̀ lọ́jọ́ ìbí o, títí ayé ni yóò máa dùn. Lọ́lá nàbí Muhammad.